ẹ̀yin ènìyàn wa bí wọ́n bá fi ọfà dólẹ̀, ìyẹn ni tí wọ́n bá fi ọfà tí wọ́n fi gúnlẹ̀ ní iwájú ààfin ọba, kí ni ó túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Ààfin ọba, ìyẹn ilé ọba, ibi tó bá wà, kẹ́nìkan wá máa kọjá lọ, ó wá fi ọfà, ó wá fi dólẹ̀ síbẹ̀, àrokò ni fún ọba. Kí ni àrokò yẹn? Kí ni ó túmọ̀ sí? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa, ìkànnì Ojúlówó Yorùbá lórí YouTube bákan náà. Ibẹ̀ ni a máa ń fi ẹ̀kúnrẹ́rẹ́ àwọn fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ wa, ibẹ̀ ni a máa ń fi sí. Ẹ gbìyànjú kẹ́ ẹ bá darapọ̀ mọ́ wa lórí YouTube bákan náà. Bí ẹ bá sì fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ darapọ̀ mọ́ wa kí ẹ sì bá wa pín àwọn fọ́nrán wa káàkiri kí ó lè kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lára, kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá, ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́, ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.